Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ní Nàìjíríà, ní Áfíríkà àti níbikíbi ní òkè òkun nílùú ọba. Mo kí gbogbo yín o pé àjíǹde ara ó máa jẹ́ fún yín o. Gbogbo ẹ̀yin tí ẹ gbé Yorùbá Nation lọ́wọ́ kò ní jábọ́ mọ́ yín lọ́wọ́ o. Pàápàá jùlọ ẹ̀yin diaspora tí ẹ gbé bí àkọ́bí ọmọ yín pẹ̀lú ògo Ọlọ́run, ọmọ náà ò ní jábọ́ mọ́ yín lọ́wọ́ o. Ọmọ náà á yé o, Ọlọ́run á jẹ́ kí ọmọ náà ó yé o, kò ní jábọ́ mọ́ yín lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń pè mí ní diaspora pẹ̀lú iṣẹ́ tí mo gbé dání tí mo ń ṣe, báyìí àwa ti di ambassador Yorùbá Nation. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ pé ogun yìí ìṣogun àdá kì í ṣogun ọ̀bẹ, ogun ká bára wa sọ̀rọ̀ ni. Ẹ ti wá ń sọ bí ẹni pé àwọn obìnrin wa kankan ò tiẹ̀ sí tí ó ń ṣe Yorùbá Nation. Ìdí nìyẹn tí mo fi wá lọ mú àwọn ìyá àjẹ́ wá. Ìyá àjẹ́ tí ó jókòó sí ẹ̀gbẹ́ mi, ẹ má bínú, àjẹ́ àwọn eléyìí, àjẹ́ tí ìpọ ọmọ jẹ ni o, àjẹ́ tí máa tọ́jú ọmọ tiẹ̀ ni o. Ìyá àjẹ́ tí mo kọ́kọ́ mú wá lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ̀yin náà mọ̀ wọ́n bí ẹni mo wó, èmi kọ́ ni máa dárúkọ wọn fún yín. Màá jẹ́ kí àwọn náà dárúkọ wọn. Tí wọ́n bá dárúkọ wọn tán, á wá bẹ̀rẹ̀ interview. Mo wá fẹ́ kẹ́ ẹ mọ ìhà táwọn náà kọ sí Yorùbá Nation. So ìyá wa, ẹ dákun ẹ dárúkọ ara yín kẹ́ ẹ ṣe àfihàn ara yín. Ṣé bàbá mi, orúkọ tèmi ò yí padà o. Ìyáàfin Abímbọ́lá tí gbogbo yín mọ̀ sí Ààtò Aṣẹ́kù. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi pátápátá, owó Ààtò Aṣẹ́kù fún yín. Àmín. Àlàáfíà Ààtò Aṣẹ́kù fún yín. Àmín, àmín. Ẹ̀mí gígùn Ààtò Aṣẹ́kù fún yín o. Àmín, àmín, àmín. Ẹ̀lẹ́ o. Ẹ ṣeun. Ìyá, ṣe rí àwọn tí wọ́n wà ní ìlú òyìnbó, àtàwọn tí wọ́n wà ní Nàìjíríà náà, àtàwọn tí wọ́n wà ní African country, tí wọ́n máa ń pè mí. Wọ́n máa ń rí bí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa onítíátà àfaramọ́ Yorùbá Nation. Pàápàá jùlọ ẹ̀yin obìnrin, ìgbàgbọ́ wọn ni pé kò tiẹ̀ sóbìnrin kankan ní Nàìjíríà ní àwọn òṣèré orí ìtàgé tó ń bá wa ṣe Yorùbá Nation. So mo wá jẹ́ kí wọ́n mọ̀ pé okay, èmi á fi ọ̀rọ̀ wá gbogbo àwọn ẹni yẹn lẹ́nu wò tẹ́yìn náà ó dẹ̀ rí ibi tí kálukú bá belong sí. Èmi ò nídìí láti sọ fún yàn wípé kó belong sọ́dọ̀ wa, ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tí n bá ti rí pé yes, ibi kankan ni wọ́n belong sí, mo fẹ́ gbé wọn wá kí ẹ̀yin náà lè máa bá mi lù wọ́n lọ́gọ ẹnu, kí ẹ̀yin náà lè máa bá mi kí wọn, kẹ́ ẹ máa bá mi yìn wọ́n. Ṣé mọ̀ pé Yorùbá ní yẹniyẹni kẹ́ni sèmí, ẹni tí a bá yìn, tá a bá fi nǹkan tó ń ṣe lọ́wọ́ yìn, ẹ rí i pé yóò tó ń wù láti ṣe òmíì sí ìyá wa tó. Nínú eré tí gbogbo eré tẹ́ ti máa ń kópa, àwọn tẹ́ ẹ ṣe ìyá kò pọ̀, àwọn tí ẹ ṣe àjẹ́ ló pọ̀ lọ jaburata. So àjẹ́ ti yín màmá tó, ìhà wo làjẹ́ yín kọ sí Yorùbá Nation? Ẹ ṣé bàbá mi. Ìhà tí èmi kọ sí Yorùbá Nation, ìhà tó dáa ni o, nítorí pé ọmọ Yorùbá pọ́nbélé ni mí. Mo dẹ̀ ní láti kọ ìhà tó dáa sí ọmọ Yorùbá ẹgbẹ́ mi. Lóòótọ́ náà máa ń pè mí lájẹ́, àjẹ́ ni mí o, àjẹ́ tó gbólu gidi, àmọ́ àjẹ́ tèmi kì í pọmọ jẹ o. Àjẹ́ tí fi ń tọ́jú ọmọ, kì í wá sọ ọmọ mi nìkan mo fi ń tọ́jú bàbá o, mo fi ń tọ́jú gbogbo ọmọ ọlọ́mọ pátá tó jọ ọmọ Yorùbá pátá ni mo fi ń tọ́jú. Àjẹ́ tó dáa ni o. Àwa máa ń jẹ́, àwọn kan tún wà tó tún jẹ́ ju àwa lọ, àmọ́ gbogbo ohun tá a bá ti fọwọ́ sí tó jẹ́ Yorùbá o, ó máa ń ṣe é ṣe fún ọ ni, àìsàṣe ti o. Ìyá, ṣé n tẹ́ ẹ̀ sọ sí ni pé ṣé ẹ gbé Yorùbá Nation yìí sórí tó bẹ́ẹ̀ yẹn? Gidi gan tààrà, ó dáa kéèyàn ó gbé Yorùbá Nation, ó dáa kéèyàn gbé lórí o, torí àwọn ọmọ Yorùbá gan wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà, torí ẹ̀ nírú wa báyìí la fi gbé Yorùbá yẹn, la fi arù lórí gẹ́gẹ́ báyìí ni. Wọ́n rò pé ọ̀pọ̀lọpọ̀ wa, wọ́n rò pé òṣèlú, àsìkò òṣèlú rèé tí wọ́n máa ń fi tọ́rọ́ kọ́bọ̀ dè wá mọ́lẹ̀. Mo sì wò pé mo dẹ̀ mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè sọ̀rọ̀ pé ọmọ Yorùbá Nation lòun, wọn ní láǹfààní àti súnmọ́ àwọn olóṣèlú mọ́. Màmá, ṣé àwọn nǹkan tí ṣé nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni ẹ̀yin náà fi di Yorùbá Nation mọ́? Nítorí pé
ìpakúpa tí àwọn Fúlàní ń pa wáyé gbogbo ògbà ni a máa ń pariwo ariwo wa ò débì kankan kò jẹ́ nǹkan kan àwọn àdá ọ̀bẹ ìbọn wọn ṣe ń kó káàkiri nìyẹn àìmọye ọmọ ni wọ́n ti gbé àìwò lẹ́kọ̀ọ́ sí gbogbo ohun tí àwọn Fúlàní ń ṣe sí wa nílẹ̀ Yorùbá. ẹ wo bàbá Yorùbá máa ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn wo làwọn tí ń jẹ́ Fúlàní wàláì tàláì ń tí jẹ́ Yorùbá tí sì jẹ́ Ògùn tógùn tí ò lópin ni ẹ̀yin ẹ máa wo àwọn Fúlàní ẹ wo ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ wo ọgbọ́n tí wọ́n ń dá kò sí ọgbọ́n tí wọ́n dá tí Yorùbá tí ò rí wọn mú kò sọ́gbọ́n tí wọ́n dá tí Yorùbá ò rí wọn mú gbogbo ọgbọ́n àlùmọ́ńkọ́rọ́ yìí tí wọ́n ń dá kò séyìí tí Yorùbá ò já wọn so Yorùbá ni Yorùbá máa jẹ́ ó kọ Yorùbá ò lè padà láéláyé àwọn obìnrin dẹ̀ wà ní Yorùbá gidi tó dáa gidi tá a dẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àgàgà àwa tá à ń ṣeré àjẹ́ yìí àwọn kan tún bẹsẹ̀ tí wọ́n tún jù wá lọ. ok ṣé ká gbà pé àwọn àjẹ́ ti sọ pé Yorùbá nation ó ṣeé ṣe. yóò ṣe ṣe tí ò ní sí nǹkan tó máa yẹ ẹ́ ṣe rí ibi tó bá ti jẹ́ Yorùbá nation yìí gbogbo àwa àjẹ́ àwa gan máa ń ṣe mítìnì a ní mítìnì tá a máa ń ṣe gbogbo àwa àjẹ́ ẹ bá wa fàjẹ́ yẹn dúró tì í á dúró tì wọ́n tí ò ní sí nǹkan kan tó máa mì wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ ni. ìyá wa tó mo ti mọ̀ yín tójọ́ mẹ́ta mo dẹ̀ mọ̀ pé kì í ṣe báyìí ṣe rí ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti àwọn ìdílé kan wà tó jẹ́ pé ìbànújẹ́ ayérayé ti gbà wọ́n àbí ọmọ Yorùbá tí wọ́n pàyà ẹ̀ tí wọ́n pa bàbá ẹ̀ tàbí ìyá tí wọ́n pa ọmọ rẹ̀ lójú rẹ̀ ṣe àmì pé orí burúkú ni kò bí kò yẹ màjèṣin ó tójú òbí ẹ̀rọ ọ̀hún ṣe rí gbogbo àwọn èèyàn tí àjọ ń rorí àrorí yẹn bákan náà àwọn èèyàn kan sì nígbàgbọ́ wípé òṣèlú yẹn àwọn láti ṣe bóyá nítorí tọrọ kọ́bọ̀ tá a máa rí gbà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé irú àsìkò tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú yìí àsìkò tí wọ́n máa ya owó fún gbogbo èèyàn náà nìyẹn ṣùgbọ́n tá a bá tó ti ṣe báyìí ó tún di ọdún mẹ́rin tí ń bọ̀ now a dẹ̀ rí pé ilẹ̀ Yorùbá yìí gbogbo nǹkan láyé lọ́lọ́run fi jẹ wá kò sí nǹkan tá a ní bó wá jẹ́ pé kò sí nǹkan tá a ní ṣé dídádúró wa sáà tí ìtò dádúró ni. àti tó dádúró mànà tá a tiẹ̀ ti dádúró kì í ṣe pé a ti dádúró ni kì í ṣe pé a ti nítorí pé ṣe rí gbogbo àwọn tó ń ṣe mọ̀nàmọ̀nà tí èso ọmọ Yorùbá gidi àtijọ́ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò ìkòkò níwá gbomi kó gbẹ̀yìn kó tó gbà sọ́sọ́ bẹ́ẹ̀ ni kò ní gbà. ó dàbí ẹni pé ẹ̀yin èèyàn mi ń gbọ́ tí à ń gbọ́ lẹ́nu àwọn ìyá àjẹ́ gbogbo ìyá àjẹ́ tí ń bẹ nínú tíátà pátápátá ní kò tí ń bà sọ̀rọ̀ tẹ́yìn náà rí i pé definitely bí mo ṣe sọ kò sí ṣàṣàlẹ̀ ni tí ó wà nínú Yorùbá nation yìí tí kò ní faramọ́ ń tà gbé dání torí ìyà ń jẹ wá ẹ wo situation táwa onítíátà àti ẹ̀wà irú àwa báyìí ó yẹ pẹ̀lú bá àtúnṣe lówó lọ́wọ́ yìí tá a bá tún lọ ní títì àwọn ìyá yìí tá a bá ń lọ ní títì ẹ̀ bá wà ní mọ́tò fún alẹ́ tọ́ wa ẹ̀sìn kìíní kan ẹ̀sìn kankan gbogbo orú eléyìí ẹ̀tọ́ tá a sì fún wọn náà kò sí kí ni òjò sí orílẹ̀-èdè ni orílẹ̀-èdè wọn ti monopolize wa débi wípé gbogbo nǹkan tó yẹ kó ṣẹ́kù bí orúkọ ìyá wa tó wá ṣẹ́kù ibì kan náà ni gbogbo ẹ̀ ń lọ gbogbo ń tá a bá fọwọ́ wa ṣe lẹ́kọ̀ọ́ gbogbo ń tá a bá fọwọ́ wa ṣe ní Ọ̀yọ́ lógùn lọ́ṣun lóǹdó lẹ́kìtì ní Kwara ní Kogi gbogbo ẹ̀ pátápátá àwọn ọmọ tiwọn ni wọ́n ń lọ ń fi kọ̀ǹfọ́ọ̀tì àti rán ọmọ nílé ìwé ní lọ́dọ̀ wa ń sìn ó dogun mo máa ń sọ tí ò bá jẹ́ ọ̀kọ̀ọ̀kan nínú ẹ̀yin tẹ́ wà ń lu òyìnbó tẹ́ ń tẹ́kẹ̀ àwọn fámìlì yín
apart from pé Fúlàní ń pààyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ebi lásán ọ̀bá tiẹ̀ ti pa tàbí kẹ́lòmíì ó lọ jalè nígbà tó bá fẹ́ jẹun tébi bá ń pa ó yóò lọ jalè wọn ó sì lù pa béèyàn lọ gbé búrẹ́dì nsìn wọ́n lè sáná sí àwọn tí wọ́n sì ń pààyàn tí wọ́n ń dúnyàn lọ́rùn yìí tán bá mú wọn tán bá ti wọlé wọn ó tún padà fi wọ́n lẹ̀ tàbí kí wọ́n mú wọn kí wọ́n ní àwọn ń lọ rehabilitate wọn wọ́n tún wá kó wọn lọ mọ náwó ìjọba lé wọn lórí títí tí ó lè jù súnmọ́ ẹ̀fà wọn ó lò ń bẹ̀ wọ́n mọ̀ ra sọ fún wọn wọ́n mọ̀ sí gbogbo ẹ̀fọn nígbà tí wọ́n bá kó wọn jáde tán wọ́n láwọn ti rehabilitate wọn wọ́n wá ní àwọn fẹ́ set wọn up nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn ò ní lè padà síbẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ẹni yìí dé ni mo gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé tán bá ti dé àárín wa tán àwọn gangan ni wọ́n ń ṣe iṣẹ́ tó le jù àwọn ni wọ́n pe àwọn èèyàn wọn ibi báyìí àwọn ni wọ́n ń júwe ibi tí wọ́n lè lọ tí wọ́n ti lè rí èèyàn kó àwọn ni wọ́n ń ṣe àtọ̀nà àwọn big men and women tí wọ́n ń jí gbé yẹn so mama bí gbogbo yín ṣe bẹ́yìn náà bí gbogbo yín ṣe support Odùduwà nation ǹjẹ́ ẹ̀yin náà láfítà tá a bá jọ sọ̀rọ̀ tán ṣe ǹjẹ́ ẹ̀yin náà máa bá mi kéde kíní láàrin àwọn onítíátà ẹgbẹ́ wa apart from àwọn onítíátà ẹgbẹ́ wa gbogbo ibi tí kálukú wa bá belong sí inú ilé tá à ń gbé ká bá àwọn èèyàn sọ̀rọ̀ sẹ́rí kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ tó wọn sẹ́rí tá a bá ti explain nǹkan tó wà ń díẹ̀ kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n gbà ní àsìkò tó ṣèlú ìfẹ́ dé ó ní wọ́n ń tẹ̀ bàtì ṣùgbọ́n rú ẹ̀yin tẹ́ wá gbé Yorùbá nation lọ́wọ́ yìí ìgbàgbọ́ mi ni wípé n tá a fi lè ṣe tó fi lè bọ́ sí wa lọ́wọ́ tá a fi rí n tá à ń gbà ìgbà òun náà ni pé kí èrò tó pọ̀ kó jẹ́ pé èrò tó pọ̀ jù ló wà lẹ́yìn Yorùbá nation torí gbogbo nǹkan tí wọ́n sọ fún wa níbi tí wọ́n ti fún wa èrò náà ló nídìí so màmá báwo ni ẹ̀yin náà ó ṣe máa bá mi ṣe ìpolówó kìíní fáwọn. bàbá ẹ̀rùn òfófó tẹ ní òmò ọjẹ́ ṣe bẹ́yìn ti gbé sí mi létí ẹ sì ti gbé tẹ́lẹ̀ mi lọ́wọ́ ìwọ̀n òkèèdè àbí Yorùbá ikọ́ tájọ́ nìyí ìwọ̀n òkèèdè gbogbo aráyé ní ògbọ́ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin gbogbo àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ gbogbo wọn náà máa mọ̀ gbogbo wọn pátá ni wọ́n máa mọ̀ yìí kéde fún wọn wọ́n á gbọ́. lẹ́yìn ìkéde màmá ṣé òkè a máa ń ṣe ìgbà míì wà tá a máa ń ṣe ìpàdé tàbí a fẹ́ lọ ṣe ìpolongo ẹgbẹ́ yìí tá a gbé dání tí ó máa ń involve mi àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó túmọ̀ sí pé gbogbo ìgbàkúgbà tí nǹkan yẹn bá ti wáyé ẹ̀yin náà ti ṣetán àti gbárùkù ti wà láti jọba. bẹ́ẹ̀ bá ti ṣetán gbàkúgbà mọ́ráyè ní ti Yorùbá yìí Odùduwà yìí mo ti gbé lọ́wọ́ mo rù lórí ni ẹ pè mí máa jẹ yín kò sígbà tẹ́ pè mí tí mi ò jẹ yín. ìyá mi jó ní tí àní wá yín tí pẹ̀lú ògo Ọlọ́run Yorùbá nation tí a wá jọ gbé dání ìgbàkúgbà tí a bá rí ìgbà wọn ní fi yín ṣàwátì. àmín. wọn ní fi yín ṣàwátì o ọ̀rẹ́ yín ṣe mọ̀ pé Táyé àti Kẹ́hìndé ni yín. bẹ́ẹ̀ni. ẹ bá mi sọ̀nà bí mo ṣe máa rí ọ̀rẹ́ yín torí ọ̀dọ́ mo tiẹ̀ ti mọ̀ pé ibi tẹ́yìn náà bá ń lọ nígbè bá fà ní karama tẹ̀lé. ẹ bá mi torí àwọn èèyàn tó ti àwọn gbajúmọ̀ ni mo fẹ́ máa interview nínú àwọn òṣèré ṣe mọ̀ pé ọ̀rọ̀ táwọn bá sọ lẹ́nu wọ́n máa ń lọ viral gan gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ wa gbogbo wọn ní nǹkan tá a bá ń sọ máa ń wù so àwọn èèyàn dẹ̀ máa ń wù àwọn èèyàn láti listen sí àwa ju just ordinary person lọ so ẹ bá mi ṣe bí mo ṣe máa torí mo ti pe aago wọn bóyá wọ́n wà ní location tí kò sí. bàbá ẹ má sọ̀rọ̀ jìnnà bí n bá ti ń kúrò lọ́dọ̀ yín báyìí ń gbà láàgbo tó bá ti fi pọ́rọ̀ Yorùbá yìí ni o mo gbẹ̀rí rẹ̀ jẹ́ àjọ gbé lọ́wọ́ àjọ rú ni ń gbà láàgbo kódà yọkàn yín la. ṣé wàá rí ẹ ṣe nǹkan kan fún mi nǹkan tẹ́ máa ṣe fún mi náà ni pé àwọn èèyàn tó lè pè yín láti bi yín léèrè torí àwọn tí wọ́n wà diaspora yẹn wọ́n nígbàgbọ́ wípé nígbà míì
nǹkan táwọn ẹlòmíì bá sọ jáde nǹkan ni wọ́n ń ṣe understand mi wọ́n á fẹ́ máa pè yín láti béèrè àyà wa aláìkí interview yín o inú wa dùn o ṣé dénúdénú lẹ bá gbé Yorùbá Nation lọ́wọ́ so wọ́n àdé lè máa pè yín sórí fóònù tèmi ẹ wá bá mi fún wọn ní nọ́mbà yín so that àti Nàìjíríà ni o àtòkè òkun ni o àwọn èèyàn á lè pè yín pé ìyá wa á tó á ṣẹ́kù ẹ dákun torí Ọlọ́run ṣé lóòótọ́ ṣé tinútinú lẹ bá wa fi gbé kíní ìlọ́wọ́ ẹ̀yin náà ó dẹ̀ máa fún wọn lésì so tán bá ti ẹ rí i pé tán bá ti ń pè tán bá yín sọ̀rọ̀ inú tí yín náà máa dùn ẹ́ mọ̀ ẹ̀yin náà máa wò ó wò pé àwọn èèyàn wà lẹ́yìn mi ò ní padà so ẹ bá mi sọ nọ́mbà yín mọ́. tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń gbóhùn mi aago mi rèé o 080 35 0 26 00 80 ẹ̀jọ ẹ tó pè lẹ́ẹ̀kan sí 080 35 0 26 00 80 aago mẹ́nu. ẹ wá bá mi ṣe kinní kan Yorùbá sọ pé yìnyín kẹ́ni ṣèmí mo ń fi àsìkò yìí dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn diaspora màá fẹ́ kẹ́yìn náà bá mi dúpẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún wọn torí pé èmi tí mo jókòó yìí wọ́n ti ṣe dáadáa nínú ìṣe ayé mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti ń gbé wá náà ni wọ́n ti ṣe dáadáa fún owó tí wọ́n wá ná yẹn kí ìná ọmọ tán owó yẹn ṣe mọ̀ pé téèyàn bá náwó tó ń pọ̀ sí èèyàn máa ná lọ ni mo dúpẹ́ lọ́wọ́ yín o pẹ̀lú àdúrótì yín o pẹ̀lú gbogbo ohun tí kálukú yín ń ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín o pẹ̀lú àdúrótì yín pẹ̀lú gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ bóyá lọ́kùnrin ni bóyá lóbìnrin ni wọ́n ń jíṣẹ́ yín fún mi o iná ò ní tán owó yín o pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní fi ẹrù àti bàtà yín wọn ò ní fi ránṣẹ́ sí wa nílé o ẹ kẹrù wálé ni o ìyá ẹ bá mi ṣàdúrà ẹ fẹ́ nú àjẹ́ ṣàdúrà fún wọn. èmi náà dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kẹ́ni lè ṣèmí kú iṣẹ́ báyìí ní sì mú rí iṣẹ́ òkúya ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹ máa rí tajé ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun pátá gbogbo ibikíbi tẹ́ tó wù kẹ́ wà iṣẹ́ ajé lẹ lọ ṣe wọn ò ní rù yín lókù wá lágbára Ọlọ́run wọn ò ní rù yín lókù wá inú owó báyìí lẹ ti máa mówó òkè báyìí lẹ mú ru sí o òkè lẹ máa lọ ẹ̀ ní lọlẹ̀ lọ́lá àwọn tó láyé lọ́lá wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo àdúrà tá a ṣe fún yín á bá yín lára mọ́ o bẹ́ẹ̀ ló máa ṣe rí o torí bẹ́ẹ̀ léwúrẹ́ máa ń ké bàbá bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn màálùú tó jẹ́ yálàyà wọn ẹ̀yin ọmọ Yorùbá á ní bẹ́ẹ̀ ni ẹ ṣe. lẹ́sẹ̀ kan lédè kan tí ìyá wa sọ ni pé Yorùbá Nation pé ó ti ṣeé ṣe pé Yorùbá Nation ó ti ṣeé ṣe èmi náà máa wá àpè sí yín ẹ máa bá mi subscribe tẹ́ bá ti ń bá mi subscribe kí ni ìmáa jalè ó máa jókòó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò ní mọ̀ pé irú nǹkan tá à ń ṣe lọ́wọ́ ìtì ẹ̀ ń lọ but nígbà tá a bá ti ta wọ́n lólobó pé kàn subscribe tá a bá ti subscribe wọ́n á mọ̀ rí ní tá à ń ṣe ẹ bá mi love ẹ bá mi like ẹ bá mi share ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́ àní fojú sunkún ara wa o ìyá wa tó ojú òní tì yín o àní wá yín tì o àní wá yín tì o àní fi yín ṣẹlòmí o iṣẹ́ ẹyọ kan tó kù dẹ́ bá mi ṣe ni pé bí mo ṣe máa rí Jùmọ̀kẹ́ Elétèkété torí Ọlọ́run. a ní ẹ̀fẹ̀ yín sí lọ́wọ́ bí bá ti kú òǹbí yín gbà láago yóò dọ́dọ̀ yín. ojú òní tí bàbá ẹ ṣe gan Yorùbá Nation now.